عليكم ورحمة الله وبركاته. الله غايتنا والرسول زعيمنا وقدوتنا والقرآن دستورنا والجهاد سبيلنا والموت في سبيل الله أسمى أمانينا ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. Aki Ọlọ́run Ọba jama ìkẹ́ ìgẹ̀ kó lọ bá Ànábì wa Muhammad, Ànábì tó jẹ́ kí ó yé wa pé nínú Ramadan oore pọ̀ nínú ẹ̀, àánú pọ̀ nínú ẹ̀, ìṣe dáadáa pọ̀ nínú ẹ̀. tó mo kí Ọlọ́run lẹ́ẹ̀kan sí, mo sì tún kí Ànábì Muhammad náà bákan náà lẹ́ẹ̀kan sí. mo kí ìyàwó mi náà, Ọlọ́run má ṣe bá mi kí torí pé bí ìbá ṣọlá rẹ̀ ó ṣe ṣe ká má lè ráyè débìlì, ká má lè wà ń bí. Ọlọ́run má ṣe bá ń kí Ọlọ́run. orí ìkànnì tá a wà yìí òun náà ni Kaftan TV Yorùbá tí ẹ ti ń wò wá, tí a ti ń bára wa sọ̀rọ̀ ní gbogbo gbà tá à ń dára wa lẹ́kọ̀ọ́. gbogbo ẹ̀kọ́ tá a jọ ń kọ́ra wa náà Ọlọ́run jẹ́ ó wúlò fún wa o. èyí tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní èní òun náà ni nǹkan pè ní tolerance, ìfaradà. ọ̀rọ̀ ńlá ni o. ìbéèrè pọ̀ ń bẹ, ìdáhùn rẹ̀ kéré. ǹjẹ́ wọ́n ní faradà? ǹjẹ́ mi ní faradà? ta ló ní faradà? níbo la ti fẹ́ bá? kí lẹ̀san tí ń bẹ fẹ́ni tó bá ní faradà? a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. tá a bá lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run Ọba nígbà tó kọ́kọ́ dá ayé, tó kọ́kọ́ dá gbogbo nǹkan sínú ayé, bọ́lọ̀ ń ṣe dá gbogbo ayé tó dá ẹ̀dá. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. wa inna ya ayyuhal ladhina amanu inna khalaqnakum min dhakarin wa unsa wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum inna Allaha alimun khabir. Sadaqallahu alazim. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu, Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo. Inna khalaqnakum min dhakarin wa unsa, àwa la dá yín lákọ lábo. Ọlọ́run ló ń dá gbogbo wa lákọ lábo. Wa ja'alnakum shu'uban wa qaba'ila, ó wá dá wa ní ìranran àti ìdílé. ó dá wa níran ìran Yorùbá wa, ó dáran Haúsá, ó dáran Yíbò, ó dá Bíríbírí, ó dáran Tápà, ó dá wa ran níranran, ó dá wa ní dúdú, ó dá wa ní funfun. àwa ìran ń bẹ ní Nàìjíríà, àwọn kan ń bẹ l'Amẹ́ríkà, àwọn kan ń bẹ India ni wọ́n, àwọn kan ń bẹ èdè Yorùbá ni wọ́n ń sọ, àwọn kan ń bẹ èdè Haúsá ni wọ́n ń sọ. Ọlọ́run dá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sínú ayé lita'arafu. Ọlọ́run ní kálíbà dára yín mọ̀, kálíbà mara yín ni, kálíbà jọ ṣe papọ̀ ló ń ṣe dá wa. Ọlọ́run ò dá wa ká máa wá ṣe lẹ́yàmẹ̀yà láyé. kálíbà ní faradà pẹ̀lú ara wa, kálíbà jọ bára wa gbé. tá a bá bára wa gbé àjọ faradà, tá a bá jọ ń go through, tá a bá jọ tó bá jọ ń ṣẹlẹ̀ àjọ ní faradà. ìfaradà ẹ̀dá lórí ohun gbogbo ó pọ̀. gbogbo ẹ̀dá tí ó bá ní faradà láyé kò lè rọ́nà lọ níwájú Ọlọ́run. àìní faradà kò sí tí kò lè dálẹ̀. àìní faradà ó lè dá àwọn oríṣiríṣi aburú lẹ̀. ká tó lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ nínú Al-Qur'ani nìkan, Ọlọ́run sọ ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. wọn ò dá yín ẹ̀yin èdèyàn àtẹ̀yìn àlìjànú, Ọlọ́run ní mi dá yín lásán, illa liya'budun, àbíkẹ́ lè bá a máa sìn mí. The purpose tọ́lọ́run fi dá wa ó ní pé ká lè bá a máa sìn. bóòlù ayé sin lọ́hùn, a máa sin lọ́hùn látara ara wa. ìyàwó á sin Ọlọ́run látara ọkọ rẹ̀, á ní faradà látara ọkọ tó lọ́n bá fún. ọkọ á sin Ọlọ́run látara ìyàwó, á ní faradà látara ìyàwó tó lọ́n bá fún. gbogbo ìwà tí ìyàwó ẹ bá ń hù àbí kó ní faradà pẹ̀lú ẹ̀, nítorí pé kọ́ question paper tiẹ̀ nìyẹn. arábìnrin kan ń bẹ nígbà tó ti wọlé ọkọ, gbogbo ìgbà tí ń bá ń gbóúnjẹ fọ́kọ báyìí kò ní bomi,
tó bá ti sáàbù ọkọ ẹ̀ lóúnjẹ kò ní bomi ìṣanwọ́ kò ní bomi múmu yóò kàn gbé oúnjẹ kalẹ̀ ni ọkọ wá rí pé bẹ́ẹ̀ náà ní ṣe lọ ká bó ṣe máa ń ṣe nìyẹn ọkọ complain ó ní kó bá bínú òun ti gbọ́ tó bá tó sáàbù oúnjẹ níjọ́ kejì náà bákan náà tún ni ọkọ wá rí pé a jẹ́ pé ìwà rẹ̀ nìyẹn àdámọ́ ẹ̀ nìyẹn question paper tọ́lọ́ fóun dájú solve nìyẹn òun dẹ̀ gbọ́dọ̀ solve it because tóun bá drop that question paper to pick another question paper ó ṣe yẹ kí another one wà difficult than that one kí yẹn tún le jù yẹn lọ so question paper tiẹ̀ nìyẹn ó ní láti solve ẹ̀ ìyẹn ni pé kọ́ àyànmọ́ tiẹ̀ nìyẹn àdámọ́ tiẹ̀ nìyẹn ó gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ẹ̀ kí ilé má bàa dàrú àmọ́ tó bá tó di pé kì í bomi ìṣanwọ́ kì í bomi fóun ní ó ṣe fẹ́ lé jáde àbí ló lè fẹ́ jà wàhálà ó dé bákan náà ìyàwó náà gbọ́dọ̀ ní faradà látara ọkọ irú ọkọ tọ́lọ́ ń bá fún àbí kó ní faradà pẹ̀lú ẹ̀ yóò bá ti sùn á kàn máa hanrun ni á máa hanrun ọwọ́ abẹ́ tó lè pọ́kọ̀ rẹ̀ hanrun ọbẹ̀ kọ̀ọ̀lẹ̀ ẹ gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ẹ̀ àbí gbogbo gbàtà kánjà máa mú yàn kánjà máa ní wọlé kó máa bá wọn láti wípọ̀ ọ gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ẹ̀ gbogbo tó o bá ti bá kí náà ń pè ní faradà ó ní téèyàn rí lára ẹlòmíì that is just to bear in téèyàn gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ẹ̀ in tó rí látara ẹlòmíì tó jẹ́ pé kìnìyàn ò tẹ́ lọ́rùn kò dùn mọ́ ẹ àmọ́ kàn gbà fọlọ́hún ò ní faradà pẹ̀lú ẹ̀ ò torí ẹ̀ da nǹkan rú àbí kò bà nǹkan jẹ́ in tán pè ní faradà nìyẹn ò náà pè ní willingness to accept behaviour and believe that the different from you your own although you might not agree with or approve of them yẹn pé kíyàn mọ̀ gba nǹkan kan mọ́ra tẹ́ pé èèyàn kò wúyàn àmì èèyàn wá máa gbà á mọ́ra láti lè máa bá gbèsè ayé ẹ̀ lọ ìyẹn náà ń pè ní ìfaradà ìyẹn náà ń pè ní èèyàn ní faradà pẹ̀lú ọlọ́run ẹ̀sìn Islam ló gbé abẹ́ pínkọ́ ọlọ́run dá wa lákọ lábo kò sì dá wa láti lè wá bayé jẹ́ ó dá wa láti lè wọ́n sin òun ká sin lọ́nà látara ara wa ká ní faradà pẹ̀lú ara wa tá a bá lọ wọnú Al-Qur'an ọlọ́run sọ̀rọ̀ nípa kábílà àti ábílà tó ń pè ní kébẹ̀l àti hébẹ̀l àwọn méjèèjì wọ́n rú wọ síwájú ọlọ́run wá gba ti ábílà ẹbọ sí ẹ̀ sacrifice sí ẹ̀ ó lọ sókè tí kábílà kò lọ ibì kankan ó wá wò báyìí ó wá jẹ lọ sí ẹ̀ ó lára ẹ̀ kò ní faradà pẹ̀lú ẹ̀ ó wá rẹ̀ pé làákùtù lánàkà ó lò máa pa ẹ́ ó dẹ̀ padà pa náà lóòótọ́ àmọ́ gbà tó ń sọ pé òun ó pa tí bí ń sọ pé ńkọ́ tó bá náwó aburú sóhun òun ò ní náwó ìbànújẹ́ sí ẹ kí ló ń lára wọn fún àìní faradà fún kábílà ó pa ábílà ó pa pípa tó pa nítorí pé ẹbọ tiẹ̀ lóòkè lọ́dọ̀ ọlọ́run tọ́dẹ̀dẹ̀ lọ sókè ńlá ńlẹ̀lẹ̀ ni ó wá pa lẹ́yìn ìgbà náà ó wá padà wá di ẹni tó wá kábàámọ̀ gbẹ̀yìn gbogbo ẹni tí ò bá ti ní faradà àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ wọn ọkọ tí ò ní faradà àbámọ̀ ní ó gbẹ̀yìn ẹ̀ ìyàwó tí ò ní faradà àbámọ̀ ní ó gbẹ̀yìn ẹ̀ gbogbo ẹni tí ò bá ti ní faradà pẹ̀lú ara wọn aburú ni ó máa ṣẹlẹ̀ ìfaradà ó máa ń lead lọ síbi kéèyàn pààyàn tó gbé kọ́ ó máa mú ẹ̀mí èèyàn ga sókè kò ní jẹ́ kó nítọ̀ wọn ní ìbẹ̀rù ọlọ́run ní walaw sha'a rabbuka la'amana kulluhum jami'a tó bá yẹ kó bá wù èmi ọlọ́run bá máa ní kí gbogbo ayé kẹjọ jẹ́ lẹ́sìn kan náà kẹjọ jẹ́ lẹ́sìn kan náà àmọ́ ó wù ọlọ́run bá kó dá christian sáyẹ christian ó sì fa ànábì tiwọn ó wù ọlọ́run bá kó dá muslim sáyẹ muslim ó fa ànábì tiwọn àwa gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ara wa kájọ bára wa gbé pẹ̀lú dùnnú kájọ bára wa gbé pẹ̀lú ayọ̀ kájọ bára wa gbé pẹ̀lú dáadáa òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ànábì kò kéde kò sì jíṣẹ́ ká máa para ẹni kò jíṣẹ́ ká máa ṣe jàǹbá fúnra kódà tó fi débi ojú ogun tán bá ń lọ jagun ànábì á ní la taqtulu shaykhan ẹ gbọ́dọ̀ pa àwọn àgbàlagbà wala mura'atan àtàwọn ọmọdé àtàwọn obìnrin wala tiflan àtàwọn ọ̀dọ́ tẹ́ bá ti wá ń lọ tẹ́ bá ń lọ ẹ máa rí àwọn ilé kéréje ànábì nílé àwọn fada'uhum ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ìyẹn pé kọ́ a gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ara wa a gbọ́dọ̀ wólé ọlọ́run a gbọ́dọ̀ bára wa jà débi tá a máa wá wólé ọlọ́run tá a máa wá bọ́ǹbù mọ́íláṣí a máa wá bọ́ǹbù ṣọ́ọ̀ṣì a máa wá wúra ilé ọlọ́run jẹ́bi téèyàn sá pamọ́ sí tádàwọ̀ bá dé
ìyẹn lè sá pamọ́ sí church tó bá ti wọ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ gba ẹ mọ́ra ìyẹn lè gbá pamọ́ mọ́ṣáláṣí bákan náà wọ́n gbọ́dọ̀ gba ẹ mọ́ra. So ìfaradà ó jẹ́ nǹkan kan tó ṣe pé kọ́ èèyàn gbọ́dọ̀ ní lára no matter what nǹkan yẹn lè má tẹ́ lọ́rùn ipò yẹn lè má tẹ́ lọ́rùn àmọ́ èèyàn gbọ́dọ̀ ní ìfaradà pẹ̀lú ibi tí Ọlọ́run bá to ẹ̀dá mọ́. Lẹ́yìn náà ká ní ìfaradà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tá a jọ rìn. Oríṣiríṣi ọ̀rẹ́ ní ń bẹ téèyàn bá rìn. Ọ̀rẹ́ mi wà ó mọ̀ọ́rọ́ sọ èmi wà kò mọ̀ọ́rọ́ gbé kalẹ̀ àfi ká ní ìfaradà pẹ̀lú wọn. Ọ̀rẹ́ mi wà ó máa jowú ni ìmá lára ni ìmá tọrọ ni àfi ká ní ìfaradà pẹ̀lú ọ̀rẹ́ tá a bá ní. Bákan náà alábàágbé wa ká ní ìfaradà pẹ̀lú àwọn náà. Bákan náà àwọn ẹbí wa tá a jọ ń gbé a gbọ́dọ̀ ní ìfaradà pẹ̀lú wọn látara ìwà tán bá ń hù. Ká ní ìfaradà pẹ̀lú gbogbo tán bá gbé wá is either good or bad ó tẹ́ wa lọ́rùn ni kò tẹ́ wa lọ́rùn ni àfi ká ní ìfaradà ní tí Islam preach gangan ni fún wa. Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí olórí tó kún àwọn ọmọlẹ́yìn jọ pé fabima rahmatin minallah linta lahum. Ọlọ́run ní pẹ̀lú ìkẹ́ ìmí Ọlọ́run àtàánú ìmí Ọlọ́run tí ó mo ṣe fún rẹ̀ Ànábì Muhammad Ọlọ́run ní linta lahum. Ọlọ́run ní ìrẹ̀ Ànábì rọ̀ fún wọn. Ọlọ́run ní ká Ànábì rọ̀ fún wọn. Tá Ànábì ò bá rọ̀ fún gbogbo àwọn tí wọ́n tó bá lù nílùú Mẹ́kà, tí ò bá rọ̀ fún gbogbo àwọn ẹbí tó tara ẹ̀ jáde, tí ò bá rọ̀ fún gbogbo àwọn tí wọ́n gbé ṣùtábà, ìsìláàmù ò ní tàn débi tó tàn délé ní. A ní rí nǹkan kan tá a fi ṣe àpèjúwe àbí tá a fi dára wa lẹ́kọ̀ọ́ lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní walaw kunta fazzan tó bá jẹ́ pé o bá lọ jẹ́ fazzan oníbínú èèyàn aláburú èèyàn jáde galizul qalb ẹ̀ńtọ́ kan lé la anfadu min hawlika o ní rẹ́ nìkan kan mọ́ lára rẹ̀. Ìyẹn ni pé gbogbo ẹni tí ò bá ti ní farada yóò padà kó nìkan àtiwá rẹ̀. Gbogbo ẹ̀dá tí ò bá ti ní farada láyé yóò padà kó òun nìkan pẹ̀lú wa rẹ̀. Òun nìkan ni ó máa dá yẹ̀ ṣe torí pé àwọn èèyàn ó sá fún un. Wọ́n á ní kò tiẹ̀ ní farada rárá kò tiẹ̀ lámojú kúrò. Tẹ́ bá ti ṣe nǹkan báyìí á fẹ́ wọn ni, tẹ́ bá ṣe báyìí ẹ̀ máa ṣe. Ẹ̀dá máa ń ní farada ni. Gbogbo ẹni tí ò bá ti ní farada láyé òun nìkan ni ó padà kú. Tíyẹn bá lè jẹ́ ẹni tí inú ẹ lé kò dáa, ọlọ́kàn líle aláburú èèyàn kò dáa. Ìfaradà ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé nǹkan a gbọ́dọ̀ bá nínú ayé mùsùlùmí kó ní àti gbogbo ẹnikẹ́ni tó bá pèrè ní olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ní law kunta fazzan ghalizal qalbi la anfadu min hawlika. Ọlọ́run fa'fu anhum. Gbogbo ẹni bá ti ní farajà ó gbọ́dọ̀ ní àwọn kankan fa'fu anhum kó máa ṣàmójúkúrò fáwọn èèyàn. Wàá máa lámójúkúrò fáwọn èèyàn gbogbo tán bá ṣe wàá máa mójúkúrò. Wọ́n ṣe ó dùn mọ́ ẹni o wọ́n ṣe ó kó dùn mọ́ ẹni o wàá mójúkúrò fún wọn. Wastaghfir lahum wàá máa wá tọrọ àforíjì fún wọn. Wa shawirhum fil amri tí nǹkan kan bá ṣe wọ́n tó bá ṣe àwọn tẹ́ jọ ń gbé o nítorí pé bí wọ́n ṣe nǹkan kan fún ẹ tí ò tẹ́ lọ́rùn kó wá dá wọn dá bùkátà wọn ó gbọ́dọ̀ tún kó bá wọn jíròrò kó bá wọn dámọ̀ràn pé báwo la ṣe máa ṣe báwo la ṣe báyìí báwo la ṣe. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run sọ pé Ọlọ́run ní alladhina yunfiquna fis sarahi wad dara wal kadhimina al ghayza wal 'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. Ẹja sáré délé agbára káwọn tán ní fún wa à ń padà bọ̀ láìpẹ́ ẹ má dìde. Salamu alaikum. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ní Kaftan Television TV Yorùbá. Gẹ́gẹ́ bí ibi tá a bọ̀rọ̀ dé nígbà tá a lọ fún ìsinmi ráńpẹ́ òun náà ní pé ńkọ́ à ń bára wa sọ̀rọ̀ nípa tolerance, ìfaradà. Ká ní ìfaradà pẹ̀lú ara wa ó lérè inú ó lọ́lá nú. Ìfaradà òun náà ń pè ní kéèyàn ó máa kó wúyàn láti inú pé ńkọ́ kéèyàn ó gba nǹkan mọ́ra, kéèyàn ó gbé nǹkan mọ́ra, kéèyàn ó gba tí ó bá dé bá àbí tọ́lọ́run bá pín mọ́ àbí ibi tọ́lọ́run bá tó mọ́ kó gbà pé Ọlọ́run ló gbé sí ààyè yẹn pé tọ́lọ́run ní òun máa rí nìyẹn, ibi tó máa wà nìyẹn.
kíyàn wá gbà bẹ́ẹ̀ ó tẹ́ lọ́rùn ni o kò tẹ́ lọ́rùn ni o nǹkan yẹn dáa ni o kò dáa ni kíyàn ó gbà mọ́ra nǹkan pè ní ìfaradà nìyẹn. ibi tá a ti wá dé náà ní pé ńkọ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ Ọlọ́run bá tó ní alladhina yunfiquna fi sarrahi wa dara ọlọ́ni gbogbo àwọn tán bá máa ń ná tí wọ́n bá ní fi sarrahi nígbà tí wọ́n bá ń dùn wa dara àbí tí ìbànújẹ́ kan bá dé bá wọn tó jáde náà wò wọ́n á máa ná wọ́n á ní farada nígbà tí wọ́n bá dùn wọ́n á ní farada pẹ̀lú Ọlọ́run nígbà tí àdánwò bá dé wọ́n á ní farada pẹ̀lú Ọlọ́run wal kadhimina al-ghayza wọ́n máa ń gbé ìbínú mì gbogbo ẹni tó bá fẹ́ ní farada tá a fẹ́ bá tó fẹ́ jẹ́ kí farada kó lápá nú ayé òun àbí kó máa gbé ìbínú mì eléyìíṣẹ́ mi ọbínú wáìn eléyìíṣẹ́ mi ọbínú wáìn èèyàn ní farada o kò ní sẹ́nìkan tó máa kó pẹ̀lú ẹ̀ wal kadhimina al-ghayza èèyàn gbọ́dọ̀ máa gbé ìbínú mì a gbọ́dọ̀ máa bá ìbínú púpọ̀ kò sẹ́ni tí ò ní àmọ́ a gbọ́dọ̀ máa bá lára gbogbo ẹ̀dá tó bá mọ̀ pé òun fẹ́ padà ráàánú ọlọ́pọ̀ ìfaradà tẹ́rì tolerance awi yìí òun gangan ni wọ́n bí anabi lé níjọ́ kan wọ́n ní kí náà ń pè ní faraya iman anabi ní iman òun náà ní tolerance àti patience kéèyàn ní farada àti sùúrù anabi ní gangan ní ìgbàgbọ́ ìyẹn gbogbo ẹni tá a bá pè ní olùgbàgbọ́ òdodo a gbọ́dọ̀ bá sùúrù lára rẹ̀ a gbọ́dọ̀ bá farada lọ́dọ̀ rẹ̀ àmọ́ ká wá bá ọgbẹ̀rẹ̀ láàfà ó ní sùúrù ọgbẹ̀rẹ̀ náà wòlíì kò sí sùúrù kò sí kankan ó máa padà fẹ́nu ẹ̀ tú gbogbo ẹ̀ka alọ́ ní fọ́fọ́ anihum ṣàmójúkúrò fáwọn èèyàn wastaghfir lahum tọrọ àforíjì fún ọmọ tábà ti ṣubú níwájú ẹ tábà ti dẹ́ṣẹ̀ wa shawirhum fil amri wá bá wọn dámọ̀nà nípa ọ̀rọ̀ ayé wọn fa iza azamta fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin kálọ̀ ní farada òun ni tó dáa jù anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nínú ìfaradà tá anabi ní òun náà ló jẹ́ kó dọ̀gá léni nínú ìfaradà tá anabi ní òun ló jẹ́ kó da aṣáájú léni nínú ìfaradà tá anabi ní òun ló jẹ́ kó di èèyàn léni ẹ máa wò nínú tàǹkan tá a gbọ́ nípa anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé kọ́ anabi òun àtàwọn sábẹ́ wọn máa kọjá lọ àwa kọjá lọ arákùnrin kan yóò wá dó sórí igi yóò máa wá lẹ̀ wọn lóko a máa lẹ̀ wọn lóko gbogbo àwọn sábẹ́ inú a máa bí wọn á fẹ́ sọ̀rọ̀ anabi nìkan filẹ̀ anabi ní farada anabi kọjá lọ anabi wa ń kọjá bẹ́ẹ̀ kì í ṣoṣù kan kì í ṣoṣù méjì gbogbo bàtà bá ti kọjá ń bẹ́ẹ̀ tárakùnrin bá ti rí wọn pé àwọn mùsùlùmí rè á jùkù fún wọn. ó wá dìgbà kan anabi wa kọjá pẹ̀lú àwọn sàhábà àwọn wà lẹ́ni tí ó máa jùkù fún wọn ń bẹ̀ kò sẹ́ni tí ó sọ̀kù wọn kọjá ńjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta àwọn ọ̀rẹ́ ni jùkù fún wọn anabi wa súnmọ́ ẹnìkan tó jẹ́ aládùúgbò ń bẹ̀ pẹ́ dákun arákùnrin kan máa ń wà ń bí igi ló máa ń gungi gbogbo àti máa ń sábà sọ̀kù àwa ni àṣì baba lágbájá aláwọn ọmọrúkọ rẹ̀ wọ́n ló rẹ̀ ni ó rẹ̀ ẹ dákun bo nílé ẹ dákun bá yóò bá ndé Muhammad sallallahu alaihi wasallam anabi ní bo nílé anabi wa wà lọ lé pẹ̀lú àwọn sàábé inú ti ń bí gbogbo àwọn Umar gbogbo àwọn Abubakar inú ti ń bẹ gbogbo ẹni tí ń sọ̀kù fún ẹ ẹni jẹ́ gbogbo àtàwọn bá ti kọjá báyìí oní ọmọ jùkò kò fẹ́rẹ̀ rẹ kò fẹ́rẹ̀ ẹ̀sìn tó gbé lọ́wọ́ ó tún wá ní ká wà lọ lé àwọn àmọ̀pá anabi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ara ẹ̀kọ́ tí Islam kọ́ wa náà nìyẹn ipe kọ́ gbogbo ẹni tó bá ti ní farada alámojúkúrò fáwọn ẹ̀dẹ́ nìyẹn ẹni bá ti ní farada á ní gbàmára ẹni bá ti ní farada á ní ìkómọ́ra á kóyàn mára anabi wa wà délé gbàtà anabi délé anabi wa kanlẹ̀kùn ẹ̀ anabi wa wọlé arákùnrin wà lórí bẹ́ẹ̀ni bó ṣe rí anabi báyìí ẹ̀rù bà àyà rẹ̀ gbọ́n ipe ẹni ń bọ̀ wá pa ọ ni ẹni tó máa ń sọ̀kù fún anabi wa ni kó farabalẹ̀ pé kí ló ṣe olórẹ̀ ni anabi náà lọ́wọ́ fún yín lálàáfíà ìgbà táwọn kọjá jẹ́ pé gbogbo àtẹ máa ń sọ̀kù àwọn ará ẹni tí ó sọ̀kù fún wa làwọn abẹ́rẹ́ wọn wá lórí ẹ̀yìn láti wá kí yín ó lè wá kí mi wọ́n ní bẹ́ẹ̀ ni ló bá bu ẹkún ó ní sẹ́sìn yín náà ló kọ́ yín báyìí ànábì ní ẹ̀sìn wa náà ni ẹ̀sìn tọ́lọ̀ fi rán àwọn ànábì lọ nìyẹn ẹ̀sìn wa náà ni ló kọ́ wa pé ká máa ṣe kí ni ká máa bára wa ṣe ká ní faradà pẹ̀lú ara wa àwọn ò bá yín jà ẹ̀yin lè ń bá wa jà ló bá ní pé láti ní lọ òun sì gba Islam tó bá yẹ pé ìtẹ́sìn yín gbé lọ́wọ́ ni òun di mùsùlùmí lẹ́ni tó bá yẹ ashhadu an la ilaha illallah wa addahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu bó ṣe wí kẹ́límà ní tó di mùsùlùmí ẹ wò kí ló jẹ́ kó fi di mùsùlùmí ara ìwà ànábì torí wípé ẹni yìí ní faradà ẹni tó ṣe tẹ̀lé ni nítorí wọ́n sì máa jogún fáwọn ànábì lọ nìyẹn ọlọ́run ti dá wọn pé nínú ìwà nínú gbogbo nǹkan láti fi pèpè sójú ọ̀nà ẹ̀sìn Islam ìwọ tó ló fẹ́ pèpè tó pèrè láàfà tó pèrè ní pásítọ̀ tó ní faradà tó ní sùúrù
tó ní àmójú kúrò tó ní kó mọ́ra ọ̀nàdà kò sápẹ̀rẹ̀ ìjẹni ọlọ́run lára rẹ̀ a kàn wọṣọ àwọn ẹni ọlọ́run bá ní kò sí ìjẹni ọlọ́run bá kò sí lára rẹ̀ wọ́n pọ̀ nù ayé bẹ́ẹ̀. bákan náà bàbá mi Ayẹni ọlọ́run máa jàrí wọn pẹ́ nínú ọ̀rọ̀ kan tí mo gbọ́ nípa wọn mo fẹ́ fi sọ̀tọ̀ mo fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́dún náà lọ́hùn gbogbo nǹkan ò tí ì da bó ṣe dá lé ní ọlọ́run máa jù ó bàjẹ́ fún bàbá wa Ayẹni wọ́n wá wà láàyè kan níbi ọtá tí ń tọ́tí ni wọ́n pè bẹ̀ wọ́n bá wọn ṣiṣẹ́ nílé ọtí kò sówó kò sí nǹkan kan owó tán san fún wọn nígbà náà lọ́hùn gbígbà tá a bá sọ pé kọ́ máa san 10 kọ́bọ̀ fún yàn ní sálárì tí wọ́n nídìí owó wọ́n fẹ́ gbé bùkátà kò sówó lọ́wọ́ wọn àwọn kan wá kóra wọn jọ wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ èṣù wọ́n wá jókòó wọ́n wá rí pé ẹni yìí bí ṣe máa ń ṣe ó máa ń sọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu àwọn adọ́gbọ́n invite ẹ̀ pé wá kó wá fún àwọn drinks àwọn ni pé àwọn fẹ́ ṣe nǹkan kan tó bá lè ṣe àwọn afún ẹ lówó ọ̀dà ègbọ́ tí àwọn fẹ́ kó mu tó bá lè mú ẹyọ kan àwọn afún ẹ 50,000 lọ́dún náà lọ́hùn ní tí mò ń sọ nísìnyí kì í ṣe over 35-40 years ẹ̀wẹ̀ tí wọ́n máa fún yàn bí 10 kọ́bọ̀ nígbà náà lọ́hùn wọ́n wá gbé 50,000 naira lọ́dún náà lọ́hùn wọ́n wá gbé ilẹ̀ fún ọba ìpínkọ́ tó bá lè mú ọtí yìí la ilaha illallah àwọn afún ẹ 50,000 yẹn bàbá wa láwọn wò báyìí pé nǹkan ọtí nígbà náà sì ni Ọlọ́run bá ti sọ̀kalẹ̀ sára wọn ní ọtí wọn láwọn ò mu kò mú lásán kò máa mú lọ wọn láwọn ò mu wọn ní faradà pẹ̀lú ipò tí wọ́n wà ipò ebi ipò àìríjẹ wọn ní faradà pẹ̀lú ẹ̀gbẹ́ kọ́ àwọn mọ̀ pé ipò yẹn kọ́ làwọn máa wà forever Ọlọ́run padà yí ipò yẹn padà fáwọn lọ́jọ́ iwájú látara pé àwọn bẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ ní faradà pẹ̀lú tọ́lọ́run bá fáwọn wọ́n ní faradà wọ́n gba tọ́lọ́run pín fún wọn wọn rojú Ọlọ́run wọn pariwo Ọlọ́run wọn jágbe mọ́ Ọlọ́run wọn dó pẹ̀lú Ọlọ́run pé Ọlọ́run ó yí ipò táwọn wà padà wọn láwọn ò lè mú ìkànnù wọn wá tún mú 50,000 jáde ó ló ń dọ́bù ẹ̀ ọjọ́ 100,000 lọ́dún náà lọ́hùn pé ó dáa tó o bá lè mú wọ́ ọtí ó dáa kán bò sínú tumbler wọ́n bá bò sínú glass cup wọ́n wà ní kan mú kó kàn mú glass cup ẹ̀ lásán 100,000 lọ́dún náà lọ́hùn 100,000 gbà náà ó kọjá 50 million sí bàbá wa láwọn ò mú wọn ni olóṣì ní ẹni wọn wù wọn báyìí níjẹ náà tún rẹ́rìn bàbá wa Ayẹni ọdún jáde wọn pẹ́ níjẹ náà wọn tún rẹ́rìn ìkan tó wá mú 50,000 jáde ó fi kún ó jẹ́ 150,000 ọdún dà tó bá lè mú glass cup ẹ̀bù gas cup ó yá kó mú 150,000 bàbá wa láwọn ò mú sẹ́ wọ́n ní kó mú kó máa kú lọ àwọn òṣèré o wọ́n láwọn ò mú ẹ máa bo pé ṣètàn òun ní máa dó ti gbogbo ẹni tí ò bá ti ní faradà pẹ̀lú Ọlọ́run òun ní máa gbà wọn nímọ̀ràn ìyàwó tí ò ní faradà ṣètàn ló gbà nímọ̀ràn ṣètàn wá jẹ́ lérè ó wá lè kó di ẹrù ẹ̀ ẹlòmíì wá wọlé dé ọ̀la wá dé ọ̀rọ̀ wá dé ń wá ń pariwo káàkiri ó wá ń lọ rojọ́ ọkọ yẹn káàkiri ń wá ń tójú bọ́lú oníṣègùn àwọn oníṣègùn tó wá ń bá a sùn ìgbà tó ní faradà ẹlòmíì dé òun ní faradà pẹ̀lú ẹ̀ Ọlọ́run tẹ̀ ní kọ́lá dé òun náà ní ó jẹ́ gbogbo ẹni tí ò bá ti ní faradà láyé tí ò bá lè ṣe sùúrù pẹ̀lú Ọlọ́run bá ẹ máa padà pòfo àánú Ọlọ́run ni ẹ máa padà pòfo ògo ni àtòrí rẹ̀ Ọlọ́run wọn láwọn ò lè mú ọ̀dà ẹnìkan tí wàá ní náà márùn ni wọn ẹnìkan wàá mú 50,000 ó tún fi kún ó ní ó da kúrò ní ó jẹ́ 200,000 lọ́dún náà lọ́hùn over 40 years lọ́dún náà lọ́hùn pé ó ní tó bá ti lè mú ìdérí ọtí lásán 200,000 kó máa kú lọ bàbá wa ní wọn láwọn bọ́ sẹ́yìn báyìí wà pé Ọlọ́run táwọn tí wọ́n pé owó dé ìyá ń jẹ ọ̀tá wọn nígbà náà tí ò sí kọ́bọ̀ wọn wá padà lọ́wọ́ wọn láwọn ò lè ṣe wọn láwọn ò mú ìkarùn wọn wá mú owó fi lé lórí ó jẹ́ 250,000 tíyàn bá nírú owó náà lọ́dún náà lọ́hùn ó lè ra gbogbo àdúgbò ó lè ra gbogbo ìlú ó lè ra gbogbo stéètì kan àwọn márùn wá dájọ́ wọn ní ọ̀dà kan tọwọ́ bọnú ọtí lásán báyìí kó wá kan sẹ́nu a drop kó mú kó máa kú lọ bàbá láwọn ṣe má ṣe bẹ̀rẹ̀ sí bú wọn nìyẹn pé kó ò lè lówó láyé wọn nígbà táwọn máa délé báyìí àwọn wá bẹ̀rẹ̀ sí ní ronú pé Allah Ọlọ́run o ìdánwò lélẹ̀ àwọn dó pẹ̀lú ẹ̀ o wọlá ilé náà jẹ́ ká yí àwọn yí padà bàbá wa Ayẹni tí mò ń wílé náà nínú àwọn tọ́lọ̀ ń dúró tì tí wọ́n dó pẹ̀lú Ọlọ́run
tí wọ́n tán sínú ọlọ́run tí wọ́n ń ṣòdodo pẹ̀lú ọlọ́run tí wọ́n ń ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run ni wọ́n wà lénìí tó ti jásí pé ògo wọn ti búyọ ọlá wọn ti búyan ọlọ́run ní jẹ́ kọ́lá wọn rẹ̀yìn mọ́ láyéláyé kí ló jẹ́ kí wọ́n dé ipò tí wọ́n dé lénìí òun náà ni pé wọ́n ní faradà pẹ̀lú ọlọ́run ọba nígbà náà wọn àtorí owó kí wọ́n da àánú tó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé wọn kan dànù wọn àtorí nǹkan fẹ́ jẹ kán wá sọ nǹkan fẹ́ jẹ́nu ní tí wọ́n jẹ́ lénìí owó tá à ń wí tí wọ́n fún wọn nígbà náà tán fi ń tẹ́ǹtì wọn nígbà náà bàbá wa lè fún yàn mẹ́wàá nísìn lénìí Allahu Akbar wọ́n lè fún yàn ogún èèyàn lénìí Allahu Akbar bàbá wa yé ni látara pé wọ́n ní faradà àánú ọlọ́wọ́n bá wá dé orí ọlọ́wọ́n bá wá dé àánú dé sínú ayé wọn àti ayé ohun tọ́lọ́run kó jọ fún wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ torí eléyìí táwa náà bá lè ní faradà á padà rà àánú gbà ẹwà nábì Ayuba alayhi salatu wa salam ó ní faradà lórí àdánwò tọ́lọ́run gbé bá nígbà tí Ṣẹ̀tánì lọ gbà yànda pé ńkọ́ ìrẹ́ ọlọ́run ọba ẹrú rẹ̀ tó pè ní Ayuba torí pé ó wà lọ́wọ́ ẹ̀ ní ṣe ń sìn ọ́ jẹ́ ńlọ dán wò ọwọ́ rí pé kò ní sìn ọ́ mọ́ ọlọ́run bá ní kò burú tó bá jẹ́ pé ẹrú mi tó tọ́ ni ọ̀ ní rí nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ Ṣẹ̀tánì ó gbà yànda ó de àwọn ọmọ rẹ̀ sínú oko ànábì Ayuba wọ́n jẹ oko rẹ̀ run wọ́n finá sí i wọ́n wá fún Ayuba nírò ìgbèrè Ayuba ọgbà oko ti jóná gbogbo kó tẹ ní kàkàkà Ayuba kó máa ké kó máa pariwo Ayuba ò ṣe nǹkan kan Ayuba ń subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wàlá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil. Ayuba ń fi àfọ̀mọ́ ọlọ́run ọba ni inú bí Ṣẹ̀tánì ipe alọ́kọ̀ ojú ọdún yìí lọ́wọ́ ọba Ṣẹ̀tánì ò tún dúró ó tún lọ pa àwọn ọmọ wọn tún lọ bá Ayuba tún yìn lọ́hún Ṣẹ̀tánì ò tún dúró ó tún lọ sọ́dọ̀ àwọn ìyàwó tú wọn ká ó tún gbogbo dúkìá gbogbo ọ̀rọ̀ ó bà gbogbo ẹ̀ jẹ́ Ayuba ò dúró Ṣẹ̀tánì ò tún dúró Ṣẹ̀tánì burúfa gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní faradà Ṣẹ̀tánì ó máa wọnú ayé ẹ̀ yóò máa dà láàmú àmọ́ tó bá lè ní faradà tó bá pàṣẹ àdánwò ọlọ́run tí Ṣẹ̀tánì gbé wá ibi gíga lẹ̀ dá ń lọ àtẹ̀mí àti ẹlọ́mọ ṣàjà débẹ̀ lẹ́nu. Ayuba padà ráàánú ọlọ́run bá gbà ó nígbà tó padà ní faradà pẹ̀lú àdánwò ọlọ́run nígbà tí kòkòrò fẹ́ máa jẹ gbogbo ara rẹ̀ ó ní ọlọ́run bá ó á ní masani àdòrò wà á ń tà arhamar rahimi ọlọ́run wọlé akú mo ní faradà pẹ̀lú gbogbo àdánwò tó mú wá fáìmọ̀ iye ọdún tó fi dá mi wò tí wọn ò sì kú wọn ò torí ẹ̀ sọ tẹ̀sùbá lẹ̀ kò fi irun lẹ̀ kò fà wẹ́lẹ̀ kò gba bòmí lọ kò máa gbẹ́bọ kò máa ṣòṣà kò máa forúwá orogún pẹ̀lú ọlọ́run ó dúró pẹ̀lú ọlọ́run bá tó mú ó ní ọlọ́run ló mú wá òun náà sì ní ó mú kúrò sọtá bá ti mọ̀ pọ́lọ̀ ní ó mú nǹkan wá òun náà ní ó mú kúrò ìfaradà náà ń pè bẹ́ẹ̀ ọkọ tọ́lọ̀ ńlọ fẹ́ òun ló fẹ́ yẹn ìyàwó tọ́lọ̀ yẹn fún ẹ òun ló yẹn ìyá tó máa bí ẹ nìyẹn bàbá tó máa bí ẹ nìyẹn ọwọ́ àrí ìyá tó bí ẹ wá lajú ṣé ìyá tó bí mi nìyẹn inú wa ń bí ẹ bó ṣe jẹ́rù ìyá ẹ ló bí ẹ irú Mariam Kadiri ìbá bí mi ṣé irú bàbá ẹ ló bí mi irú Dangote ẹni bá bí mi lọ́wọ́ àwọn tí Dangote bí lọ́wọ́ ohun tọ́lọ̀ ń ṣe fún ọkọ̀ ohun tọ́lọ̀ ń ṣe fún wa. a gbọ́dọ̀ ní faradà pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún wa ipò tá a bá bára wa àyè tá a bá bára wa a gbọ́dọ̀ ní faradà pẹ̀lú gbogbo tọ́lọ̀ bá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa nítorí ilé ká ní faradà pẹ̀lú Ọlọ́run òun ni kókó ká lè bá ara àánú gbà gbogbo ẹ̀ láti bá ti ní faradà yóò débi tí ń lọ yóò ra àánú gbà ọ̀rọ̀ rẹ̀ yóò lójútu ayé yóò sì dára ọlọ́mọṣẹ́ àgbàdo ẹni kọ̀ọ̀kan wa wọlé Al-Qur'an Karim èmi ni Alhaji Abdul Salaudeen Alfanla Afọláyan ọlọ́njẹ̀dá lọ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Kaftan TV pátá ẹ̀ ní ṣubú àbúrò ní dọ́sí yín àdánwò ní débà yín gbogbo ìfaradà tí kálukú yín ní pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ògbọ́dọ̀nba ibi gíga lẹ̀ ti bára yín ibẹ̀ la yé yín o ibẹ̀ la yé mi náà ọlọ́njà yóò débẹ̀ pẹ̀lú ògbọ́dọ̀nba àwọn tán ní iléeṣẹ́ náà látòrí olórí oko pátápátá dórí àwọn kámẹ́rámà ọlọ́mọṣẹ́ bá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́mọ dáṣẹ́ yín nù má dáṣẹ́ tiwa náà nù la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.